Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Kọ́lé Oṣó, ó tún ti ṣe o. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá keje ìyẹn part 7 sinimá Kọ́lé Oṣó? Ẹ láìkì kẹ́tẹ subscribe button kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì kí n sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Àṣé ẹni ìjà ò bá dé bá ló ń pera ẹ̀ lọ́kùnrin. Bọ́mọdé bá débi ẹ̀rù á bà á. Kódà bàgbàlagbà bá débi ẹ̀rù á bà á. Ṣé ẹ ò gbàgbé wípé girama Kọ́lé Oṣó ìyẹn ló wá ràn wọ́n lọ́wọ́ tó wá tú wọn sílẹ̀ lọ́wọ́ àwọn akọni mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fẹ́ bayé wọn jẹ́, tí wọ́n fẹ́ rán wọn lọ sọ́run àpàpàǹdodo. Ọpẹ́lọpẹ́ ilé Oṣó tó wà lẹ́yìn Kọ́lé Oṣó, òun ni Kọ́lé Oṣó pé girama tó pe ìyá àgbà, tí ìyá àgbà sì wá láti wá tú wọn sílẹ̀. Ó dá wọn sílẹ̀, ó sì pa àwọn akọni, àwọn babaláwo, ó pa wọ́n gúrúgúrú. Àbẹ́ ẹ̀ wá gbà mí, mo rè mọ̀ lágége ajáwẹ̀wù oró sọ. Ṣèbí wọ́n ní àìsínlé ológbò ilé ìdílé èkúté, àìsínlé Kọ́lé Oṣó, Oṣógbèmí, Oṣóbọ́lá àti Ẹfun ló sọ ilé wọn di ilé ahoro. Kódà agent Kasala ó múyàn wá sí ilé Kọ́lé Oṣó láti wá ta ilé Oṣó, kò tiẹ̀ bẹ̀rù rárá. Ó ní òun ó ta ilé Oṣó fún client. Kasala padà boss lórí agent Kasala. Òjijì ni Oṣógbèmí, Oṣóbọ́lá àti Ẹfun ni wọ́n dédé gbìrà sí inú ilé Oṣó, àti Kasala àti agent wọ́n fẹsẹ̀ fẹ́, wọ́n júbà ìwòrò, kódà wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí agent Kasala àti client rẹ̀? Ẹ pàdé wa ní apá keje sinimá yìí. Ẹ láìkì kí ẹ kọ́mẹ̀ntì kí ẹ dẹ̀ subscribe kí a sẹ́ndì líǹkì yẹn sí yín direct. Ẹ̀yin tèmi tí ẹ ò bá gbàgbé, Oṣùn ó lóyún sínú nígbà tí Kọ́lé Oṣó àti gbogbo ìdílé Oṣó tí wọ́n disappear, tí wọ́n dọ̀fẹ́, tí a ò rí wọn mọ́. Àwọn èèyàn rò pé wọ́n ti kú ni. Ọ̀dọ̀ ọ̀rẹ́ Oṣùn ni Oṣùn wà tí ó sì ń rọbí ní ilé ìwòsàn. Àgbẹ̀ fọ́ ṣùgbọ́n omi ò dànù. Oṣùn ṣe bẹ́ẹ̀ ó rèwàlẹ̀ àṣà ṣùgbọ́n ó bí ọmọ sáyé. Nígbà tí àwọn ẹbí Oṣógbèmí tí wọ́n dé ilé padà, wọ́n ní iyán ti di àtúngún, ọbẹ̀ ti di àtúnṣe. Àwọn máa lé lò láfàwọ́dá lọ́tẹ̀ yìí. Wọ́n ní kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. Wọ́n ní tí wọ́n bá bu omi sí àwọn lẹ́nu láàrin 20 wákàtí, ibẹ̀ ni wọ́n ò bàbá. Wọ́n ní tó bá gbá wọn létí ọ̀tún, àwọn yóò sì kọ tòsì sí i. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo wọn ni wọ́n sọ mẹ́mórì nù, tí wọ́n lose mẹ́mórì wọn. Wọ́n roko gbàgbé. Gbogbo àwọn èèyàn wọn gan wọn ò mọ̀ wọ́n mọ́, wọn ò sì rántí wọn mọ́. Ǹjẹ́ àwọn ìdílé Oṣó máa keep promise wọn báyìí? Ó wà nínú part 7 sinimá Kọ́lé Oṣó yìí. Ẹ kọ́mẹ̀ntì kí ẹ subscribe kí ẹ láìkì ká sẹ́ndì líǹkì part 7 sí yín direct. Ẹfun ló kọ́kọ́ dé ilé ìwé tí kò sì dá àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ rẹ̀ obìnrin, òun ló padà jẹ́ kí ó rí mẹ́mórì rẹ̀ padà. Ṣé ẹ gbàgbé pé ọ̀dọ̀ ọ̀rẹ́ Oṣùn ni ọmọ tí Oṣùn bí wà? Ó pe àwọn alálùfáà kí wọ́n bá ń fún ọmọ lórúkọ. Ṣàdédé ni ọmọ ìkókó bẹ̀rẹ̀ sí ní dàgbà. Tó bẹ̀rẹ̀ sí ní dàgbà lójijì ni àwọn àfáà fẹ́ sọ lórúkọ. Ó sì ní rárá pé Oṣówàndé ọmọ Kọ́lé Oṣó lòun ò mọ̀ jẹ́. Nígbà tí ọmọ kékeré sọ̀rọ̀, àwọn àfáà wọ́n fẹsẹ̀ fẹ́, àti irùngbọ̀n àti láwàní, gbogbo ẹ̀ ó lọ skátàskátà. Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí àwọn àlùfáà tí wọ́n wá sọ ọmọ Kọ́lé Oṣó lórúkọ? Ẹ kọ́mẹ̀ntì kí ẹ láìkì kí ẹ share ká sẹ́ndì líǹkì part 7 sí yín direct. Ṣèbí tabala ò ní ṣoògùn kà mọ́, ẹni tí ò ní jẹ́ kò ní jẹ́. Ṣèbí ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà peace tí àwọn ìdílé Oṣó tí wọ́n fẹnu kò sí pé àwọn yóò máa ṣe, ṣèbí ó ń lọ. Ǹjẹ́ ẹ̀yin rò pé wọ́n lè kíìpù ìwà yìí forever? Ẹfun lọ̀rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ sí nílé ìwé. Lẹ́yìn ìgbà náà ló bọ́ sí ọ̀dọ̀ Kọ́lé Oṣó. Wọ́n fi ojú Kọ́lé Oṣó rálẹ̀, wọ́n fi ojú ẹwà rẹ̀ gún gbàgede. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n lu ọ̀rẹ́ rẹ̀ ní ìlú bàrà, ìyẹn Òjó. Wọ́n lù ú débi wípé Aléláyọ̀ sáré lọ pe Kọ́lé Oṣó nílé, ṣùgbọ́n nígbà tí Kọ́lé Oṣó débẹ̀, ó pẹ̀tù sí wọn lọ́kàn. Ó ní kí wọ́n máa lọ. Ọ̀rọ̀ yìí ya àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu wípé Kọ́lé Oṣó táwọn mọ̀ kọ́ leléyìí, yóò ti balẹ̀ jẹ́, yóò ti falẹ̀ ya
ṣùgbọ́n Kọ́lé Oṣó ó rántí pé bàbá rẹ̀ sọ fún un wípé lélo làwọn wà, kódà wọ́n lu Òjó ní òrùka. Ǹjẹ́ bí wọ́n ṣe máa bá lọ leléyìí? Ǹjẹ́ Kọ́lé Oṣó padà hùwà bí ó ṣe máa ń ṣe? Ǹjẹ́ ó padà sọkàn akin àbí ìwà lélo náà ni wọ́n hù? Kò pẹ́ kó jìnnà ni wọ́n bọ́ sí orí Èṣùgbèmí, ìyẹn tó jẹ́ bàbá Kọ́lé Oṣó. Ó sùn, àwọn ènìyàn sì ń kọjá lọ, wọ́n sì fi ń ṣẹlẹ́yà. Èṣùgbèmí sì dáríjì wọ́n, ó ní kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ǹjẹ́ àsìkò tó tutù tó tùbà tó tùṣẹ́ yìí, ǹjẹ́ yóò máa lọ títí láéláé ni? àbí fún ìgbà díẹ̀ ni? Èṣùwándé tó jẹ́ ọmọ Kọ́lé Oṣó náà ń dábí ẹdun, ó ń rọ̀ bí òwe lọ́dọ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀. Ìyẹn ojoojúmọ́ ló ń dàgbà, kódà ó ti sọra rẹ̀ di ẹ̀rù jẹ̀jẹ̀. Káwí kálọ kábọ̀, ọ̀rọ̀ bọ́ sórí Èṣùbọ́lá. Èṣùbọ́lá tó jẹ́ pé ó máa ń gẹṣin lọ ká ìyá èèyàn mọ́lé, ó wá di ẹni tí wọ́n ń lọ gẹṣin ká mọ́lé. Ọ́rákù ló ṣe kinní yẹn fún un. Òun àti àwọn gẹ́ọ̀sì kan ni wọ́n pàdé àpòpọ̀ tí wọ́n sì wáìnì Èṣùbọ́lá ó sì gbabẹ̀. Kódà níbi tó lè dé, wọ́n fi owó tan Èṣùbọ́lá. Wọ́n ní kó fò kó máa nìṣó pé kò sí nǹkan kan tí yóò ṣe. Ọ̀rọ̀ yìí dùn Èṣùbọ́lá débi wípé owó tí wọ́n gbé fún un ó sì di òkúta gravel mọ́ lọ́wọ́. Kódà wọ́n ní òkúta gravel tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọ́n ní kó lọ fi kọ́ 2-bedroom flat sí Lẹ́kì tàbí sí Àjà. Ọ́rákù ìyẹn Kelvin Ikeduba ló ṣe kinní yẹn fún un. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí dùn Èṣùbọ́lá débi pé ó dárò, ó pé bíríkòtò ó gbalé bàbá rẹ̀ lọ. Ṣebí ó ṣe ẹfun mú un mọ́ra. Ó ṣe Kọ́lé Oṣó àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n mú un mọ́ra. Ó ṣe bàbá Kọ́lé Oṣó ìyẹn Èṣùgbèmí, òun náà mú un mọ́ra. Ó dé orí Èṣùbọ́lá yarí. Ó ní àwọn ọmọ tí òun fi ń ṣòwò wọ́n ti kó wọn lọ. Owó tí wọ́n gbé fóun wọ́n ti sọ di òkúta mọ́ òun lọ́wọ́. Ṣèbí níbi tó ti ń jó jàgínní yọ̀dọ̀ ló ti rí i pé owó ti di òkúta mọ́ òun lọ́wọ́. Ó bú sẹ́kún gbẹrẹgẹdẹ, ó sì gbalé bàbá rẹ̀ lọ. Ṣèbí wọ́n ní kò ní sógun mọ́, kò ní sọ́tẹ̀ mọ́ nílé Oṣó. Àwọn tí wọ́n pe ogun wọ́n ti pe ogun. Àwọn tí wọ́n fẹ́ rí ogun wọ́n ti taná wá ogun. Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀? Ṣé ìdílé Oṣó ṣé wọ́n tún padà sí àsìkò tí wọ́n máa ń jagun lójoojúmọ́ bí ẹni jẹun? Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí ìdílé Oṣó? Kí ló padà ṣẹlẹ̀ sí Ọ́rákù tó sọ owó di òkúta mọ́ Èṣùbọ́lá lọ́wọ́? Àwọn ìdílé Oṣó wọ́n ti pawọ́pọ̀, wọ́n ti sowọ́pọ̀, wọ́n ti fẹnukò. Wọ́n ní àfi kí àwọn gbẹ̀san lára Ọ́rákù tó ṣe Òṣóbọ́lá bákanbákan. Ṣèbí Òṣóbọ́lá àti Kọ́lé Oṣó ni wọ́n múra lọ́jọ́ kan tí wọ́n sì ń lọ. Kódà Kọ́lé Oṣó ti mú àdá oṣó rẹ̀, wọ́n sì ń lọ láti lọ wá Ọ́rákù. Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀? Ǹjẹ́ ṣé wọ́n rí Ọ́rákù mú? Ǹjẹ́ ṣé wọ́n ráyè gba ẹ̀san lára Ọ́rákù? Àbí ìwà tí wọ́n ti hù sẹ́lẹ̀ ló padà wá catch up pẹ̀lú wọn? Ṣèbí bí Òṣóbọ́lá àti Òṣógbèmí ṣe ń rìn lọ lójú ọ̀nà ni wọ́n bá pàdé arábìnrin ọ̀rẹ́ Osùn tí ọmọ Kọ́lé Oṣó ìyẹn Èṣùwándé wà lọ́dọ̀ rẹ̀. Bí Kọ́lé Oṣó ṣe fẹ́ kanra mọ́ wípé òun ló gbé Osùn pamọ́, bẹ́ẹ̀ ni Èṣùwándé yọ sí Kọ́lé Oṣó. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin Kọ́lé Oṣó àti Èṣùwándé? Ṣé wọ́n fìjà pẹ́ta àbí wọ́n kíra wọn ní jàgínní yọ̀dọ̀? Ẹ pàdé wa ní apá keje sinimá Kọ́lé Oṣó kí ẹ sì jẹ̀gbádùn rẹ̀ dáradára. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.